ǹjẹ́ ti gbọ́? Olékenka KAFTAN television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Olódùmarè má ṣe ọ̀rọ̀ mi láṣetì. Olódùmarè má ṣe ọ̀rọ̀ mi ní àṣetì. Olódùmarè parí iṣẹ́ rere rẹ lórí ayé mi. Parí iṣẹ́ rere rẹ lórí ayé mi. Má gbéṣẹ́ ayé mi fẹ́nikẹ́ni. Má gbéṣẹ́ ayé mi fẹ́nikẹ́ni Olúwa. Àgbàdua ni. Àgbàdua ni. Tó bá jẹ́ ènìyàn ni á sìn règún. Ìrègùn ti ẹ̀dùn bí wọ́n sọ pé ọmọ yẹn ti gbéraga jù. Ṣé n ta ni kò sọ ló sọ yẹn? Ló ń sọ. Ẹ̀yà ẹ̀yọ́ kò mẹ́. Ọlọ́run àbíta ni. Ṣé wọ́n pé tí Ọlọ́run bá dá yàn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tọ́lọ́run bá dá èèyàn kan ó ti dá ẹni tí ó replace ẹ̀ sí rẹ̀. Ìwọ ni kó o ṣọ́ra ṣe má gbéra ẹ̀ ga ju bó ti yẹ lọ. ju bó ti yẹ lọ torí replacement ẹ̀ wà níbi kan tí ń mí lọ́wọ́. Ọlọ́run ò ní dá èèyàn kan kó fún ní executive power. Concurrent list ní gbogbo wa wà. Gbogbo wa wà. Béèyàn bá sì ti wá wà ní concurrent list Ọlọ́run n tó lè ṣe ẹlòmíì lè ṣe. Ọlọ́run kàn fìwọ́ sípò ó fún ẹ lórí ọ̀fẹ́ láti lè máa jẹ́ káyé ó mọ̀ pé wọ́n ló lè ṣe. Má rò pé wọ́n nìkan ló lè ṣe tó o bá sí ń bẹ̀ mọ́ ẹlòmíì á ṣe é. Dokita Olamide oúnjẹ àfẹ́tọ̀ mẹ̀kúnnù òun nìkan ni a rí pẹ̀lú ìkọládé tó bá ti wà lórí ètò KAFTAN television Yorùbá. Bàbá sí ń bẹ̀. Bàbá sí ń bẹ̀ ẹlòmíì ó wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Àdúrà tá ń gbà tá a sì máa gbà tèmi mọ́ ń gbà tí gbogbo owó sì jọ gbà ó ní pé Ọlọ́run má jẹ́ ń gbéraga sí ọ. Ọlọ́run má jẹ́ ń gbéraga sí ọ. Ohun tí ń ṣe tó fi gbògo lọ́wọ́ mi má jẹ́ ń ṣe. Ohun tí ń ṣe tó fi gbògo lọ́wọ́ mi Olúwa má jẹ́ ń ṣe. Olódùmarè ọ̀rọ̀ tí wọ́n sọ ipò tí wọ́n gbéra mi sí ìrìn tí wọ́n rìn gbogbo nǹkan tí wọ́n ṣe tí ó sọ mí dẹni tí ò mọ̀ ṣe mọ́ lọ́dọ̀ rẹ Ọlọ́run má jẹ́ ń dáwọ́lé. Olúwa má jẹ́ kémi náà dáwọ́lé. Torí àwa la lè ṣe àwa la lè gòkè la lè sọ ní kíni ọ̀rọ̀ gbà téèyàn rórí ọ̀fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan wà tán lè ṣe é jọ lọ nígbà tí à ń kọ nígbà náà ta ló mọ̀ wípé àwọn tó ní composition tó morin kọ ju àwọn epo àkà àwọn Ògúndé àwọn babalẹjẹ àwọn Adégétọ̀ àwọn Yusuf Ọlátúnjí ta ló mọ̀ pẹ́ni tí ó ní composition tí ó borí tí wọ́n wà. Bọ́lọ́run bá ti dá àyàn kan láyé ó ti dá replacement ẹ̀ síbì kan. Gbogbo ipò tó wá wò kó wà má jọra rẹ lójú. Gbogbo ipò tó wù ká lè gbé ọ sí má jọra rẹ lójú. Ìwọ kọ́ ló mọ̀ ọ́ ṣe jù oore ọ̀fẹ́ ló gbé ọ débẹ̀. Àwọn tó mọ̀ ọ́ ṣe jù ọ lọ times 100 ń bẹ lábúlé wọn wọ́n ń ṣe ohun tó ń ṣe yìí àmọ́ àárín agboolé wọn ni wọ́n ti ń ṣe. Ṣọmọ káwọn comedian kan wà dẹ́ni pòṣónú tó jẹ́ pé kò sọ̀rọ̀ kan tí wọ́n ó sọ wà láyé rẹ̀ rìn ní ṣá àmọ́ láàrin agboolé wọn náà ní ìdí ayò náà ti ń sọ. Wọn ò ráyè wọn ò lórí ọ̀fẹ́ wọn ò rí àánú gbà láti jáde sí gbangba ayé. Tí wọ́n bá wá ara wọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán táwọn èèyàn rẹ̀ ní kí ni ń sọ ẹ wàá rò pé ẹni wípé bóyá lára ni kì í ṣe lára ní tó gbé lọ́wọ́ ju tẹni tí ń sọ̀rọ̀ lórí móhùnmáwòrán lọ. Àmọ́ wọn ò lórí ọ̀fẹ́ torí pé wọ́n wá lórí ọ̀fẹ́ òun má kọjá àyè ara ẹ̀ má wọ àwọn tí wọn ò ní bí ẹni kékeré ń ṣe gan ta ni Ọlọ́run ló dá bẹ́ẹ̀ gbogbo wa a lè dọ́gba láyé gbogbo wa
a lè jẹ́ kan náà láyé gbogbo wa ò lè kojú ìṣòro kan náà láyé níwọ̀nba àgbà tọ́lọ́run ò bá ti pín ka ọwọ́ dọ́gba kò lè pín gbogbo wa dọ́gba àwọn kan ó lówó jà wọ́n kan lọ àwa kan ó wà nípò jà wọ́n kan lọ àmọ́ nígbà táwa bá wà nípò àwọn ò ní lọ́pọlọ tá a fi ṣepò àwọn tí wọn ò sí nípò ni wọn ó lọ́pọlọ tí wọ́n mọ̀ ọ́ yá wa. ìyẹn ni pé èèyàn lè wà lórí ipò kó má tún lọ́pọlọ tó fi ṣe ipò náà. ọlọ́run ló dá bẹ́ẹ̀ èèyàn kan ni ó jà ààrẹ àwọn kan ni wọ́n máa fún un nímọ̀ràn tí ó fi ṣepò ààrẹ èèyàn kan ló lówó àmọ́ àwọn kan ni wọ́n máa gbé proposal iṣẹ́ tí ó ṣe tí ó tún fi lówó sí wá ọlọ́run ṣe ṣe é nù ó gbé kan sókè ó wá gbé kan sísàlẹ̀ eléyìí tó wà lókè lówó àmọ́ eléyìí tó wà nísàlẹ̀ ó lọ́pọlọ jù eléyìí tí ń bẹ lókè lọ eléyìí tó wà nísàlẹ̀ kó má lè eré wípé òun fẹ́ lówó bí ẹni tó wà lókè nítorí tó bá lé owó bí ẹni tó wà lókè kò ní mọ̀ ọ́ ṣe. ìyẹn ni pé iṣẹ́ òǹkálukú ṣọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tí ń gbá bọ́ọ̀lù lórí fíìdì kò mọ̀ ọ́ gbá tẹ́ni tí ń wòran bọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èèyàn tó wà lórí fíìdì ò lè mọ bọ́ọ̀lù gbá láéláé tẹ́ni tí ń wòran rẹ̀ tẹ́ni tí ń wòran rẹ̀ ọmọ wa kọjá àyè ara rẹ̀ pé wọ́n bọ̀ sórí fíìdì nọ́nsẹ̀nsì ni ó ṣe. bẹ́ẹ̀ ni ipò tó wà láti correct yẹn ni kó jókòó sí ọlọ́run tó o síbì kan nu ibi tọ́lọ̀ bá tó ní kálukú sí mo ní kí ó dúró dé ó ní kó wà bọ́lá ọmọ wa tó ẹ̀ sípò kan tó ju tàwọn tí ń bẹ ẹni tí tó wà lórí fíìdì kó má rò pé òun náà gbádùn àwọn tí ń bẹ lẹ́yìn agbo lọ torí ẹni tí ń bẹ lórí fíìdì ní tí ó bá dẹ́sẹ̀ rẹ̀ ní ọgbà ẹni tí ń bẹ lẹ́yìn agbo tó bá fẹnu jára sọ́dẹ̀ nìkan àwọn èèyàn sọ pé kí ni lágbájá náà gbẹ ẹni tí ò mọ bọ́ọ̀lù gbá nìkan tó wà lẹ́yìn onígbá nọ́nsẹ̀nsì ní kíni bẹ́ẹ̀ sì rí competition ayé fi ẹ̀mí ọlọ́run fi ṣe eré ìdíje rẹ láyé fi ẹ̀mí ọlọ́run fi sá torí kò sẹ́ni tí ò lérè ìdíje àmọ́ láìsí ẹ̀mí ọlọ́run ìsákúsà lọ́ọ́ sá wọ́n ní kó sá 1500 nígbà tó o bá lẹ́mí ọlọ́run nínú 200 mítà lọ́ọ́ sá tó rò pé o ti sá tán. ẹlòmíràn tiẹ̀ tún lè sa 1006 a ní kán bá lè mọ̀ pé mo kójú òṣùwọ̀n àmọ́ nǹkan tó sáré náà 1006 tó wá sá ó ti bà gbogbo 1005 tó sá jẹ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ pòfẹ́ olùkọ́ládé àwa yìí àmọ̀pá débì àmọ̀páwa náà lè kàròyìn káwọn èèyàn mọ̀ wò wá torí ipá wa wà nípò àti kàròyìn tẹ́ ń wò wá lónìí ìyẹn ò sọ pé àwọn ọmọ yín tí ń bẹ lábúlé wọn ò mọ̀ ọ́ kà jù wá lọ oore ọ̀fẹ́ ni wọn ò tí ì rí ẹ má wàá sọ̀rètí nù lórí ọmọ tí ò tí ì lówó tàbí tí ò tí ì dépò ilẹ̀ tó mọ́ yìí kó tó ṣú ẹ lè rò wípé mo ní ó ti rọ́nà lábúlé olówó kan máa sọnù sínú pléènì tó sì jẹ́ pábúlé ni pléènì ọjà sí oh God of mercy ọlọ́run àti tààní ọlọ́run ó ti torí pé òun fẹ́ gbéyàn kan jáde lábúlé kan yóò wá mú kí ẹ̀mí 1000 àbí 500 èèyàn kó dààmú nítorí ẹ̀ pléènì ọ̀wà já àwọn tí ó kú ó kú àmọ́ ní olówó kan wà jáde abúlé ọ̀hún sì rèé wọn ò ní tẹlifíṣàn rí olówó kan wà jáde láti inú pléènì òun ò ní kú ọmọ tẹ́ ẹ rò pé kò níbi tí ó lọ tí ò fojú kan íńtánẹ́ẹ̀tì rí òun ní ọ̀nà bàbá olówó lọ́wọ́ nínú igbó yóò mú wa abúlé tí ó fún lóúnjẹ bàbá olówó ọ̀rọ̀ náà láti padà sí gbòòrò yóò rò pé léyìí ẹ̀bùn tí ń bẹ lára eléyìí ọ̀gbọ́dọ̀ wà lóko yóò wá mú kó lóko yóò mú lọ sí gbòòrò ọlọ́run ní í ṣe é ọlọ́run ni ọba fìkan ṣèkan lọ́lọ́run ọba fìgbà kan rà kan padà ọba amúkan kúrò gbé kan dúró ògbé kan sókè gbé kan sọ̀kalẹ̀ ọ̀sán kan dẹni tó mọ̀ ọ́ ṣe sọ̀kan dẹni tí ò mọ̀ ọ́ ṣe ọ̀gbapò lọ́wọ́ ẹnìkan gbé fẹ́ lòmíì ó gbẹ̀mí lọ́wọ́ ẹnìkan ó fẹ́ nìkan lẹ́mìí bẹ́ẹ̀ kan ṣe ń kú lọ hospital bẹ́ẹ̀ làwọn kan ṣe bẹ́ẹ̀ ṣe wẹ́ẹ̀ ọlọ́run ló pé ó rí bẹ́ẹ̀ àwọn kan máa jà kí ní yòdò pẹ́lẹ́wò ó ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́nìkan ó sì máa sun pé ọlọ́run kí n tèmi báyìí ọlọ́run ṣe ṣe é nù ipò tọ́lọ́run bá wá tò ọ́ sí má wo ẹnìkejì bí ẹni pé mọ̀ ọ́ ṣe ju ọlá tàbẹ́ni tí ò mọ̀ ọ́ ṣe máa wo ọlọ́run gẹ́gẹ́ bí aláṣepé àti olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ rẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́
ó lékè lékè ńkà. ńkà. Kaftan television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà.